Àṣàkẹ́ ti dáríjì bàbá ẹ̀ o Àṣàkẹ́ ó ti dáríjì bàbá ẹ̀ ẹ wo fídíò yìí. ó ti ní kán wálé lọ fún mi tó fẹ́ rà fún mi wọ́n dẹ̀ ti ń wá látànà báyìí. ilé. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ gbé ìgbésẹ̀ yìí lágbára Ọlọ́run ọba ẹ̀yin náà jẹun ọmọ ayé ò ní sọmọ yín di ọ̀tá yín iṣu ọmọ á jiná fún yín jẹ kò ní jó yín lẹ́nu. Àṣàkẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan mo dúpẹ́ gan wípé o wù ọmọlúwàbí bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ìrìn àjò yìí ṣùgbọ́n ṣe tiẹ̀ fọlọ́run yes ṣe tiẹ̀ fọlọ́run nǹkan tó ṣe yẹn ló dáa ẹ̀rí pé ìsìnkú ó ti ní kí wọ́n lọ wá ilé òun ṣetán láti rà fún bàbá àwọn. àmọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ṣépè fún Àṣàkẹ́ tẹ́ ẹ mọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ ẹsẹ̀ astagfirullah o astagfirullah because àwọn nǹkan kan wà táwa padà mọ̀ tó yẹ pé tábàǹtà máa sọ nǹkan bàjẹ́ tó jẹ́ wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣépè fún àríbí pé ọ̀rọ̀ yìí jù báyìí lọ mo tẹ̀ rí nígbà tí ìkẹ́ jáde tó bẹ̀rẹ̀ sí lóde ìpele ìyá Àṣàkẹ́ lórí Àṣàkẹ́ dẹ̀ sọ nǹkan pa ìyá ẹ̀ ó ṣe interview kan pẹ̀lú BBC yes I think mo wo interview yẹn ṣe pé wọ́n sọ fún mi ẹni yẹn wọ́n béèrè lọ́wọ́ pé kí ni reason tó fi jẹ́ Àṣàkẹ́ number 1 number 2 kí ni reason pé ó like ìyá ẹ̀ gan he said something tí mo hold ó ní ìyá òun jẹ́ nìkan tó jẹ́ pé ó máa wà prayerful gan lórí ọ̀rọ̀ he said it tí mo gbọ́ ó ní ìyá òun máa ń gba àdúrà gan lórí ọ̀rọ̀ àti pé ìyá òun jẹ́ nìkan tó jẹ́ pé kò síbi tó lè sáde lórí ọ̀rọ̀ lórí káyọ̀ sátidá lóòótọ́ àwọn kan sọ pé ìyá ẹ̀ ti lọ fẹ́ ọkọ mi yes ìyá ẹ̀ ti lọ fẹ́ ọkọ mi ṣùgbọ́n kò fi sílẹ̀ báyọ̀ pé ìyá ẹ̀ fi sílẹ̀ aṣọ yes ẹ má gbàgbé pé orúkọ ìyá ẹ̀ lórí adopt Àṣàkẹ́ tó ń jẹ́ yẹn olórúkọ ìyá òun ni ó ní tẹ́lẹ̀ ó nígbà tó ń wà lórí èyí tó máa ń kọrin ó ní ọmọ Àṣàkẹ́ lòun máa ń jẹ́ wọ́n mi pé tó fi ń jẹ́ ọmọ Àṣàkẹ́ yes wọ́n ní pé tó fi ń jẹ́ ọmọ Àṣàkẹ́ tó yẹ pé ó láìkí láti máa jẹ́ ó láìkí láti mú tí ó pé orúkọ ìyá òun reflect nínú ìrìn àjò ayé òun ó nítorí pé ìyá òun kò síbi tó lè wọ̀ nítorí tóun so ẹ̀kọ́ nìyẹn ó túnbọ̀ sí pé káńgbà bẹ́ẹ̀ náà ń gbé ìgbésẹ̀ yẹn ó ṣeé ṣe kó má dẹ̀yẹ sí bàbá ẹ̀ ó ṣeé ṣe kó má dẹ̀yẹ sí bàbá ẹ̀ ẹ má gbàgbé pé ìyá ò sí lọ́dọ̀ bàbá ẹ̀ mọ́ ṣùgbọ́n síbẹ̀ ìyá ò fi sílẹ̀ ẹ̀bí yẹn nìyá Mohbad tó sálọ fún 10 years tó dẹ̀wẹ̀ yìí wò tí wọ́n fi gbọ́ ọmọ lọ́wọ́ tó dẹ̀wẹ̀ yìí wò ṣùgbọ́n ìyá Àṣàkẹ́ ò sí lọ́dọ̀ bàbá Àṣàkẹ́ mọ́ ó ti lọ sọ́dọ̀ ọkùnrin mi síbẹ̀ kò fi Àṣàkẹ́ sílẹ̀ ọmọ tó sọ̀rọ̀ ó yẹ o ìwọ tó kì í ṣe ẹbí wọn má dájọ́ tọ́nà máa gba ẹnìkí lẹ́nu o àwọn kan sọ pé bàbá Àṣàkẹ́ ló ń jí wéré tẹ́lẹ̀ bàbá Àṣàkẹ́ náà ti rì má rí so kó tó lè di pé ó wù abẹ́yẹn sí bàbá ẹ̀ ó máa ní nǹkan kan tó ṣẹlẹ̀ òtòrí àwọn kan sọ̀rọ̀ gan tó máa bàbá ẹ̀ dáadáa dáa àwọn tó máa Àṣàkẹ́ dáadáa sọ bá Àṣàkẹ́ ṣe jìyà Àṣàkẹ́ náà dẹ́ sọ̀rọ̀ bí wọ́n pé ìyá òun ó dúró tì rùn so ẹ̀yin bàbá ẹ̀kọ́ lè jẹ́ fún yín náà ẹ̀yin náà ẹ̀ sáré tó yẹ kẹ́ ẹ̀ sáré lórí ọmọ ló máa ń notice nǹkan kan tó máa bá jẹ́ ọmọ ológo àwọn ìyá ló máa ń sáré fún jù kí ló máa ń fà náà àwọn bàbá wọ́n kàn máa mú ọwọ́ yẹ̀bù kẹ́ni máa fi mú ọ̀rọ̀ ọmọ ológo bọ̀yẹ̀ pé ìyá mi máa lọ gba àjẹ́ kó lè dà fọ́mẹ̀ ìyá mi máa lọ ìyá mi kò sí ẹbọ tí ò lè gbé kó lè dà fọ́mẹ̀ ìyá mi kò sí orí òkè tó lè gùn kó lè dà fọ́mẹ̀ mo máa ń ṣàkíyèsí kìíní yẹn pé àwọn obìnrin máa ń sáré kó dáa fún ọmọ ju àwọn ọkùnrin lọ àwọn obìnrin alágbàrí kan lọ bí àwọn bàbá kan náà sáré òbọ̀ bàbá máa ń bínú pé tó ń bá sáà ti fún lówó ó ti tán kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé ayé kọjá pé bàbá mi pé mo ti tán ní skul ọ̀rọ̀ ilé ayé kọjá pé mo ti tán ní skul nìkan ẹ ti gbọ́dọ̀ tún ra ayé gbé fún ọmọ yẹn so but à ń gbọ́ fìnfìn pé kì í ṣe pàṣẹ kó fún bàbá ẹ̀ lówó rí bàbá ẹ̀ jẹ́ nìkan tó yẹ pé kò mówó náà ṣùgbọ́n èmi ò ní lọ bẹ̀ kátà fẹ́ kó ṣe ó ti ṣe ó ti ní kí wọ́n lọ wá ilé kóun rà fún bàbá wọn ó dẹ̀ ní òun máa ṣe ìtọ́jú ẹ̀ so ìyẹn gan ó ti tẹ́ wa lọ́rùn lágbára Ọlọ́run Àṣàkẹ́ ọ̀ náà jẹun ọmọ o ò ní fẹ́ àìsàn ló gbá o ògo ẹ̀ àtúbọ̀ máa búyọ̀ o dẹ̀ ní wálẹ̀ láéláé ṣùgbọ́n ẹ̀kọ́ ni kò jẹ́ fún ẹ̀yin òbí ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ make sure pé ẹ ṣe ojúṣe yín lójú ọmọ mo fẹ́ kí n ka yé wa òbí mi tó wá ti tọ́ ọmọ jáde ní school ọmọ ríṣẹ́ ọmọ òríṣẹ́ ọmọ àjókòó tẹ̀lé pé yes ọmọ mi ti graduate kí wọ́n máa jẹ́ ọmọ lókù kò dàn pé ìgbà tí ọmọ ẹgẹ́ ní sẹ́wọ̀n ṣẹ̀ṣẹ̀ bẹ̀ lórí ọmọ especially here in our country ọmọ tó ọmọ ẹ̀yìn bàbá ẹ tó máa jáde ní school kò tó nìkan o ẹ tún gbọ́dọ̀ jáde báwo lọ́mọ ìsìn máa rí iṣẹ́ alágbàríkà ìgbà náà má ti sọ pé ẹ fẹ́ fẹ̀yìntì jẹun ọmọ o bọ̀ bàbá mi ò kírò yẹn tó máa bá sáà ti graduate báyìí ó tán ọmọ àfẹ̀yìntì lókù kó máa mú wa wọn fẹ́ràn bí ọmọ yẹn ti sẹ́bẹ̀ kò ríṣẹ́ so ìrìn àjò ẹ̀yin òbí ó pọ̀ gan kó máa tó lè dípò máa ṣe fún yín jẹ so nígbà tó bá dẹ̀ kẹ́ ẹ sáré nígbà tó bá yẹ kẹ́ ẹ sáré ọmọ
so ẹ̀yin ọmọ náà gbogbo ìlàkàkà tóbi bá ṣe lórí ẹ̀ ó kéré ni ó pọ̀ ni appreciate wọn fún tó bá jẹ́ JSS tí lòbí ẹ̀tọ́ ẹ̀ dé tó dẹ̀mọ̀ wípé wọn à nípa jù yẹn lọ mi sọ bàbá tí ìjì ayé gbé lọ tí ìjì àlè gbé lọ o tí ìjì àlè ti gbé lọ sọ́dọ̀ obìnrin mi o mi lè sọ ìyá tí ìjì àlè ti gbé lọ sọ́dọ̀ ọkùnrin mi o ṣùgbọ́n àwọn òbí alálùbáríkà àwọn bàbá dáadáa tí wọ́n gángan mọ̀ wípé dáàdì mi fẹ́ ṣe kò sí ni ọmọ mi fẹ́ ṣe kò sí ni torí wọn bá bí tètè wá ṣe yẹn appreciate wọn kí wọ́n gangan kó wá tún rẹ̀ bí láti gbọ̀n ìyá yẹn lára wọn ní that moment kankan sọ wọn pé dáàdì ẹ máa gbàdúrà fún mi mọ́mí mi ẹ máa gbàdúrà fún mi wọ́n wá máa push ká máa gbàdúrà lẹ́nu wọn má bù wọn pé ńgbà tẹ́ mọ̀ pé ẹ lè bí mi ẹ kílẹ̀ bí mi sí gbà tẹ́ mọ̀ pé ẹ lè tọ́ mi lè bí mi sí má sọ bẹ́ẹ̀ bíbí sọ pé ìgbéni fún ọmọ náà tó sọ pé tó fọ́ máa bẹ̀rẹ̀ pé kí ni wọ́n bí tó fọ́ máa bẹ̀rẹ̀ pé kí ni wọ́n bí so má sọ bẹ́ẹ̀ ó yẹ wọ́n ní kó wọ́n á máa push harder kó máa sọ fún wọn pé ẹ máa àdúrà ní mo need àdúrà yìí ni mo need with that mo fi ọlọ́mọ àṣẹlẹ́rì wàá padà tó pẹ̀lú àwọn president wàá padà tó pẹ̀lú àwọn governor mo fi ọlọ́mọ tó dá mi ṣẹlẹ́rì kí wọ́n máa sọ pé dáàdì mi àdúrà yìí mo need fún mi ládùúrà wọ́n mi máa fún mi ládùúrà kó wọ́n á máa push ìṣòro sọ wípé torí pé wọn àti ní ipá yẹn kọ́ náà wàá relent kó sọ̀rọ̀ ẹ̀dọ̀ ọmọ gànfẹ́ láàrin ìgboro kó wàá sọ̀rọ̀ ẹ̀dọ̀ àṣẹ owó kó wàá máa mú bó kiri wọ́n máa sọ pé dókè dáàdì mi ò tọ́ mi ní mọ́ mi ò fi ṣiṣẹ́ ni wo oníyàrá máa jẹ gbogbo ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ara àwọn tó yẹ pé wọ́n ní èèyàn ṣùgbọ́n wọ́n níra wọn wọ́n jẹ́ padà gé èèyàn lóòótọ́ tó mọ̀ mọ̀ láwùjọ wa tí mo lè tọ́ka sí mo ní àwọn tó tún mọ́ mi gan tó wọ́n jẹ́ ọ̀rẹ́ mi tó kún wọn ní èèyàn ṣùgbọ́n wọ́n níra wọn wọ́n dẹ̀ ní Ọlọ́run wọ́n dẹ̀ padà gé èèyàn so tó bá ní àwọn òbí bẹ́ẹ̀ tó pé wọ́n gbìyànjú bọ́wọ́ wọn ṣe mọ appreciate wọn ṣùgbọ́n ẹ̀yin òbí tó yẹ pé ẹ ní lóòótọ́ ẹ fi mọ ọmọ òbí mi àlè ló ń kówó fún kò rántí ìyàwó àtọmọ mọ́ ọtí ló mú kíra ẹ máa kẹ́sìn lọ́jọ́ alẹ́ ẹ̀yin ìyá náà tó yẹ pé ẹ lè forí tì ẹ gbọ́mọ sílẹ̀ tí ọkùnrin ẹ sá bọ́ ọkùnrin mi lọ ẹ sá lọ lé àná alẹ́ ẹ máa jẹ́ lọ́jọ́ alẹ́ so kẹ má bàa sunkún alẹ́ kẹ má bàa ráre alẹ́ àwọn tó bá ti ṣẹlẹ̀ báyìí ní environment ẹ máa fi kọ́gbọ́n advice mi fẹ́ fún yín nìyẹn I still my humble self. This is Adewale. Bye for now. Ade Omo Ade, advocate for the masses.